Ọlọ́run alààyè ni a kí gbogbo wa káàbọ̀ sí orí ètò ẹ̀kọ́ Bíbélì ti ọ̀sẹ̀ yìí, ọjọ́ ìsinmi karùn-ún lẹ́yìn Ẹ̀pífánì. Àkòrí Olúwa Ọlọ́run àti ìjọba àlàáfíà òun ni a ti ń wò láti ìbẹ̀rẹ̀ ọdún yìí. Ọ̀nà ìfihàn Ọlọ́run sí ọmọnìyàn òun ni a wà tí a dẹ̀ ń gbé yẹ̀wò. Lónìí a fẹ́ wo Jésù Kristi gẹ́gẹ́ bí orí ọ̀rọ̀ ọ̀nà ìfihàn Ọlọ́run sí ọmọ ènìyàn. Lórí ètò wa lónìí a ti ní àwọn àlejò wa pàtàkì méjì kan tájọjọ máa wo ọ̀rọ̀ Ọlọ́run yìí papọ̀. Ní apá àlàáfíà mi ni mo ní ìkànnì àwọn bàbá wa láti ìjọ wa ní Owode Archdeaconry. Bàbá, ẹ dárúkọ yín fún àwọn tó wù wá nílé. Orúkọ tèmi ni Kehinde Elijah. Ẹ ṣé. Bẹ́ẹ̀ náà mo ní ìkànnì àwọn bàbá wa ní Olúwa láti Owode Yewa-DMT bákan náà. Ẹ dárúkọ yín fún àwọn tó wù wá nílé. Orúkọ mi ni Doluwamu. Ẹ ṣé. Ohun tí à ń gbé yẹ̀wò lónìí gẹ́gẹ́ bí ibi kíkà wa ni ìwé Hébérù orí ìkíní ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkẹta. Ẹ jọ̀ọ́ ẹ bá mi kà. Ọlọ́run ẹni ní ìgbà púpọ̀ àti ní onírúurú ọ̀nà tó ti pa àwọn wòlíì bá àwọn bàbá wa sọ̀rọ̀ nígbàanì. Ní ìkẹyìn ọjọ́ wọ̀nyí ó ti pàṣẹ ọmọ rẹ̀ bá wa sọ̀rọ̀, ẹni tí ó fi ṣe ajogún ohun gbogbo, nípasẹ̀ ẹni tí ó dá àwọn ayé pẹ̀lú, ẹni tí ń ṣe ìtànṣán ògo rẹ̀ àti àwòrán òun tìkára rẹ̀, tí ó ti fi ọ̀rọ̀ agbára rẹ̀ mú ohun gbogbo dúró. Lẹ́yìn tí ó ṣe ìwẹ̀nù ẹ̀ṣẹ̀, ó jókòó ní ọwọ́ ọ̀tún ọláńlá ní òkè. Ẹ ṣé. Èròǹgbà wa ni láti fi Jésù hàn bí ìfihàn ìgbẹ̀yìn Ọlọ́run sí ẹ̀dá ènìyàn àti láti ṣe àfihàn ìjọba Jésù àti ìjọba ayérayé rẹ̀ ní ọ̀run. Awẹ́ gbólóhùn nínú ibi tí a kà tí ó ní ìgbà púpọ̀ túmọ̀ sí ní ọ̀nà púpọ̀ tí májẹ̀mú láéláé. Èyí já sí pé kì í ṣe wòlíì kan ṣoṣo ni a fún ní gbogbo ìfihàn tí a fi mọ̀ ọ́n, ṣùgbọ́n oníkálukú gba èyí tí a fi fún un. Bákan náà, awẹ́ gbólóhùn tí ó ní onírúurú ọ̀nà túmọ̀ sí pé àwọn wòlíì kan gbọ́ ohùn Ọlọ́run ní ọ̀nà kan tí àwọn míì sì gbọ́ ní ọ̀nà mìíràn. Bí àpẹẹrẹ, àwọn kan gbọ́ ní ọ̀nà tí a ń pè ní Úrímù àti àwọn mìíràn ní ọ̀nà tí a ń pè ní Túmímù. Àwọn mìíràn gbọ́ nípa àlá, àwọn mìíràn gbọ́ nípa ìran. Ìyẹn ni pé nínú bí àwòjíji tàbí nípa ìmọ̀lára ni àwọn mìíràn fi gbọ́ tàbí mọ ohun tí Ọlọ́run bá wọn sọ. Àwọn ìfihàn májẹ̀mú láéláé wà ní onípín ìjìpín bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n pọ̀ wọ́n sì jẹ́ onírúurú. Àwọn wòlíì pọ̀ púpọ̀ síbẹ̀ wọ́n sọ tẹ́lẹ̀ ní apá kan ni. Wọn ò lè sọ gbogbo ẹ̀ tán torí ibi tí a fi hàn wọ́n dé òun náà ni wọ́n rí mọ́. Àmọ́ ṣá, nínú Kristi ìfihàn Ọlọ́run kún rẹ́rẹ́. Gbogbo ìjìnlẹ̀ tí a lè mọ̀ nípa Ọlọ́run àti ète rẹ̀ fún ẹ̀dá ènìyàn wà ní ìṣọ̀kan nínú Jésù Kristi. Ohun tí Jésù fi yàtọ̀ sí gbogbo ẹ̀dá mìíràn tí Ọlọ́run ti rán nìyẹn, torí pé Ọlọ́run tìkára rẹ̀ ló wá ní àwòrán ènìyàn nínú Jésù Kristi láti fi ara rẹ̀ hàn fún ènìyàn. Torí náà ohun gbogbo tí ènìyàn ní láti mọ̀ nípa ti Ọlọ́run ni a wà ní ẹ̀kúnrẹ́rẹ́ nínú Jésù Kristi. Ìbéèrè wa fún ìjíròrò máa bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ Revd Doluwamu. Wọ́n ní báwo ni gbólóhùn yìí Jésù òpin ìfihàn Ọlọ́run sí ọmọnìyàn, báwo ló ṣe lè yí sí? Òun ní ìfihàn ìkẹyìn tí Ọlọ́run fi hàn wá àti wípé gbogbo ète Ọlọ́run ó wà nínú rẹ̀ ní àìdíyelé. Ẹ ṣé. Torí pé lẹ́yìn Jésù Kristi kò tó sí ìfihàn kankan tí ó ga mọ́, kò tó sí ìfihàn kankan tó kún mọ́, kò tó sí ìfihàn kankan tó kù mọ́. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Ìbéèrè kejì, wọ́n ní kí ni ìdí tí o fi rò pé Jésù ga ju èyíkéyìí ọ̀nà ìfihàn mìíràn lọ? Èyí tí Ọlọ́run ti fi hàn tẹ́lẹ̀ rí ni tàbí àdàmọ̀dì ọwọ́ àwọn ènìyàn. Kí ló tẹ́ fi rò pé Jésù ju gbogbo rẹ̀ lọ? Tá bá wo gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ìwé Mátíù orí 17 ẹsẹ̀ 5, a rí níbẹ̀ síwájú pé Jésù jẹ́ ẹni tí ọ̀run ṣí lórí tó ń sọ nípa wípé òun ni àyànfẹ́ ọmọ mi, ẹnu tí inú mi dùn sí gidigidi. Ó jẹ́ àyànfẹ́ Ọlọ́run. A dẹ̀ torí pé nípasẹ̀ rẹ̀, gẹ́gẹ́ bí inú ìwé Ìṣe àwọn Àpọ́sítélì ní pé nípasẹ̀ rẹ̀ láti bùkún gbogbo ayé, irú ọmọ ènìyàn nínú ayé. A sì rí pé òun náà tún lẹni táwọn wòlíì ti ń sọ tẹ́lẹ̀ nípa rẹ̀. Ẹ ṣé. Ẹni pé gbogbo àsọtẹ́lẹ̀ ìgbà láéláé
gbogbo ọ̀rọ̀ ìgbà tí a ò tí ì bí wa, ohun gbogbo ń tọ́ka sí ìwàsáyé àti iṣẹ́ tí Jésù ń bọ̀ wá sí ayé láti ṣe. Wọ́n ní Hébérù orí kìíní ẹsẹ̀ kejì ibi tí a kà, wọ́n ní ká jíròrò lórí àwọn àmúyẹ mẹ́ta tí a lè rí nínú Kristi tí a kò rí nínú èyíkéyìí inú àwọn wòlíì nínú májẹ̀mú láéláé. Ohun mẹ́ta náà, ohun àkọ́kọ́ fún ni pé ó jẹ́ nínú rẹ̀ ni àjogún gbogbo gbé wà, àti pé ìkejì ó jẹ́ ọmọ Ọlọ́run, àti pé nípasẹ̀ rẹ̀ òun ni a ti dá ohun gbogbo. Ó ní àjogún ohun gbogbo, ó jẹ́ ọmọ Ọlọ́run, àti nípasẹ̀ rẹ̀ ni a dá ohun gbogbo. Ọ̀la nìyẹn o, Jésù ó ju ohun gbogbo lọ. Ẹ ṣé. Lo àwọn àmúyẹ mẹ́tẹ̀ẹ̀ta, bàbá Olórúnkẹ́ lo àwọn àmúyẹ mẹ́tẹ̀ẹ̀ta tí bàbá Olúwa sọ yìí pé kí a fi ṣe ìgbéléwọ̀n báwo la ṣe lè ṣàlàyé ìjọba Jésù Kristi ní ayé àti ní ọ̀run. Tá bá wò gẹ́gẹ́ bí àwọn àkọsílẹ̀ tí wọ́n fi fún wa láti inú ìwé Jòhánù, òun sọ fún wa wípé Jésù yìí ó jẹ́ ọ̀kan náà pẹ̀lú bàbá, ẹni tó ń tinú bàbá sọ fún wa ohun tí bàbá ní sí wa. A dẹ̀ tún rí nínú ìwé òwe náà wípé Jésù gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó ti wà ṣáájú láti ìpìlẹ̀ ayé, nígbà tá a dá ayé àti ọ̀run, tó jẹ́ òun ni ọ̀rọ̀ tá a fi dá ayé àti ọ̀run, òun náà dẹ̀ ni ọ̀rọ̀ Ọlọ́run èyí tí à ń gbọ́ tá a sì tún kà. Ó sì tún sọ fún wa ní ìwé ìfihàn àbí ní ìwé Fílípì náà orí 2 ẹsẹ̀ 5 sí 11 wípé Jésù yìí òun ni ó rẹ ara rẹ̀ sílẹ̀, ó sì tẹríba láti lè gba orúkọ tó ju gbogbo orúkọ lọ, èyí tí a fi fún wípé nípasẹ̀ rẹ̀ kí gbogbo ikún kó máa wólẹ̀. Ẹ ṣé. Àtohun tó wà ní òkè ọ̀run, àtohun tó wà ní ìsàlẹ̀ ilẹ̀, àtohun tó wà lórí ilẹ̀, kí wọ́n wólẹ̀ ní orúkọ Jésù. Èyí ló fún wa ní ìdánilójú pé Jésù yìí ó ga ní ayé àti ní ọ̀run. Ó ní àbá máa pè ní aráyé rọ̀run lẹ́ẹ̀kan ṣoṣo. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Gíga Jésù ju gbogbo ọ̀nà mìíràn tí Ọlọ́run fi ìṣípayá hàn ẹ̀dá ènìyàn wa láti inú òtítọ́ pé òun ni ọmọ, ó sì jẹ́ ọ̀kan pẹ̀lú bàbá. Òun ni Ọlọ́run ti yàn bí àrólé ohun gbogbo, nítorí nípasẹ̀ rẹ̀ ni Ọlọ́run dá gbogbo ayé. Nítorí náà ó ń jọba lórí ohun gbogbo tí a rí àti èyí tí a kò rí. Yóò sì bá Ọlọ́run jọba ní ọ̀run láé àti láéláé. Fún ìrònú, òpin ìfihàn Ọlọ́run ní àfihàn pípé Ọlọ́run sí ẹ̀dá ènìyàn. Ìwọ tó bá fẹ́ mọ Ọlọ́run ní ọ̀nà tó pé, àfi kó yọ̀ǹda ayé rẹ̀ fún Jésù, àfi kó gbégbé ayé rẹ̀ nínú rẹ̀, àfi kó mọ̀ kó dẹ̀ máa tọ̀ lẹ́yìn. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Hébérù orí kìíní ẹsẹ̀ kìíní sí ẹsẹ̀ kejì, ó ní ẹsẹ̀ àkọ́sórí wa fún ọ̀sẹ̀ yìí. A ó jọjọ kà á. Ọlọ́run ẹni ní ìgbà púpọ̀ àti ní onírúurú ọ̀nà tí ó ti fi pa àwọn wòlíì bá àwọn bàbá sọ̀rọ̀ ní ìgbàanì, ní ìkẹyìn ọjọ́ wa, ó ti pàṣẹ ọmọ rẹ̀ bá wa sọ̀rọ̀, ẹni tó fi ṣe àjogún ohun gbogbo nípasẹ̀ ẹni tí a dá àwọn ayé pẹ̀lú. Ẹ ṣé o.